ẹyọ ẹkùlé báyìí òun là kí ara lé ẹrẹ wá òun náà ní ti èrò ọ̀nà wọn fi eléyìí kí wá pé a kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní a tún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ gbálégbòde wọn ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún òwá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí wọn náà látúnṣe bẹ́ẹ̀ gbálégbòde tá a mú wá sójúmọ́ máwòrán àti tí gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ibẹ̀ tí màá kó kọ̀ ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ̀já gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ilé ìgbìmọ̀ asòfin àgbà náà ti buwọ́lù kí ìpínlẹ̀ Rivers ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí state of emergency báyìí. bẹ́ẹ̀ ni Peter Obi ṣe faraya fún ilé ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà lórí àtìlẹ́yìn tán ṣe fún ìkéde Tinubu nípa ìpínlẹ̀ Rivers. ó dá àtọ̀tún àtòsí báyìí alákòóso tí Tinubu yàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí o ibo ètè ó ti dé ilé ìjọba ti ìpínlẹ̀ Rivers. kò sí ohun tójú ẹni kò ní rí ní orílẹ̀-èdè Nàìjíríà ọmọlé ìgbìmọ̀ asòfin kan rèé ní ìpínlẹ̀ Kogi tó ń pín táyà ọ̀kadà fáwọn ènìyàn gẹ́gẹ́ bí ọ̀nà ìgbàrónilágbára. àjọ NAFDAC ti gbẹ́sẹ̀ lé àpò ìrẹsì tí kò dín ní ọgọ́fà 120 lọ́sọ̀dúnmọ̀ wípé ó ti bàjẹ́ tó sì tún jẹ́ ayédèrú ní ìpínlẹ̀ Rivers. ojú ogun lé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Benue ní àwọn ti ṣekú pa àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran tí kò dín ní 12 dandomi àlàáfíà ìpínlẹ̀ Benue náà láàmú. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. ilé ìgbìmọ̀ asòfin àgbà náà ti ṣe bẹ́ẹ̀ buwọ́lù kí ìpínlẹ̀ Rivers ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí state of emergency ní ìpínlẹ̀ ọ̀hún. ṣáájú láti mú ìròyìn náà wá nípa ilé ìgbìmọ̀ asòfin kékeré ti Àbújá pẹ̀lú bá ṣe ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn tó sì buwọ́lù ìkéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ìpínlẹ̀ Rivers náà ṣe ní àlàyé pé kí ìpínlẹ̀ náà kó wà ní state of emergency gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti kéde rẹ̀ wàyí o ilé ìgbìmọ̀ asòfin àgbà níbi táwọn sẹ́nítọ́ọ̀sì náà sojú sí àwọn náà ti ṣe bẹ́ẹ̀ fi àtìlẹ́yìn wọn hàn lórí àṣẹ tí Bọ́lá Ahmed Tinubu tó pa ní ìpínlẹ̀ Rivers ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé nígbà tí Godwin Akpabio ti ń ṣe senate president nílé ìgbìmọ̀ asòfin àgbà Àbújá tó ka lẹ́tà náà sí etí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún nígbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ègbè fún lẹ́tà ọ̀hún níbi tá a ti ṣe ní àlàyé pé yóò jẹ́ kí àlàáfíà kó túbọ̀ jọba ní ìpínlẹ̀ Rivers kó gbogbo sì padà bọ̀ sípò fún ìdí èyí àwọn ṣe àtìlẹ́yìn fún ìkéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa kí ìpínlẹ̀ Rivers kó sì wà ní abẹ́ ìṣàkóso ẹni tó jẹ́ olórí ogun ní orílẹ̀-èdè Nàìjíríà èyí Vice Admiral tí ó ti dé ilé ìgbìmọ̀ tó ti dé ilé ìjọba ìpínlẹ̀ Rivers lénìí. Hence, the Senate in a closed session received briefing from the President of the Senate on the circumstances of the proclamation of a state of emergency declared by Mr. President Commander-in-Chief Asiwaju Bola Ahmed Tinubu GCFR, President Commander-in-Chief Federal Republic of Nigeria, on the state of affairs in Rivers State. And the Senate resolved as follows. 1. The Senate invokes the powers conferred on it by Section 305, subsection 2 of the 1999 Constitution of the Federal Republic of Nigeria as amended, and approve the proclamation of state of emergency declared by Mr. President in Rivers State of Nigeria. The Senate further directs that the declaration of the state of emergency stated in the proclamation documents and the mandate of the President to review, and hereby mandates the President to review and even to terminate
the state of emergency at any given time, but not later than 6 months. The Senate further resolved that Section 11, subsection 4 be invoked, providing the National Assembly the authority to set up a joint ad hoc committee of both chambers to oversight the administration of Rivers State henceforth. The Senate further resolves that a committee of eminent Nigerians be set up to reconcile the warring groups within the government of Rivers State within the period of the state of emergency in Rivers State. The Senate further resolved that the committee. Ẹ káàbọ̀ padà. Bẹ́ẹ̀ ni Peter Obi mà ṣe bẹ́ẹ̀ faraya fún ilé ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà lórí àtìlẹ́yìn tán ṣe fún ìkéde Tinubu ní ìpínlẹ̀ Rivers. Olùdíje sípò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom ó ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí ilé ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà l'Àbújá tí wọ́n gbé lórí bá ṣe ṣe àtìlẹ́yìn fún ìkéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kí ìpínlẹ̀ Rivers kó wà ní state of emergency. Nígbà tí Peter Obi tó kọ sójú òpó ayélujára rẹ̀ lẹ́nìí, ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé wọ́n mà tó ti bu iyọ̀ sí ojú egbò àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà oníṣẹ́ ọ̀nà tí àwọn ọmọlẹ́ ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà gbé ọ̀rọ̀ náà kalẹ̀ sóun ló bójúmu àti pé sọ wà níbàámu pẹ̀lú ìwé òfin tọdún 1999 tá à ń lò lọ́wọ́ yìí. Nígbà tí Peter Obi ṣe ní àlàyé pé irú ìkéde tí Bọ́lá Ahmed Tinubu tó ké yìí kò bófin mu láti ilẹ̀ tẹ́lẹ̀ rí, ó lẹ́yìn tẹ́ tó wá jẹ́ aṣojúṣòfin tó yẹ kẹ́ gbé yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀ tún ṣiṣẹ́ yín bí iṣẹ́ níṣẹ́lẹ̀ ló ń ṣe ètò náà tẹ̀ ń dìbò látẹnu pé káwọn èèyàn máa sọ tí ó bá wù wọ́n, ẹni tó bá takò kó níyè, ẹni tí ò bá takò kó nínú ẹ̀. Mo ṣe ní àlàyé pé gbogbo eléyìí kò bójúmu tó àti báyìí náà làwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tó fọkàn tì wípé ẹ ṣe àtúnṣe lórí ìkéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní sí ìyàlẹ́nu ẹ̀yin gbanlẹ̀ tún wá bu iyọ̀ sí ojú egbò àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà. Ó ní gbogbo ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin kékeré àti tàgbà èyí tó gbé yìí ó ń ṣe àfihàn wípé níṣe ni wọ́n fẹ́ sọ ìjọba àwarawa di akúrẹ̀tẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó dá àtọ̀tún àtòsí báyìí alákòóso tí Tinubu yàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí o. Ibok Ete ó ti délé ìjọba ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde àti fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ fún wa níbi tí wọ́n ti ṣe àfihàn ẹni tí ó jẹ́ alákòóso báyìí ní ìpínlẹ̀ Rivers, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn láti ṣe àkóso ìpínlẹ̀ ọ̀hún fún odidi oṣù 6 gbáko kó tó di pé wọ́n rí ojútùú sí ọ̀rọ̀ náà. Èyí Ibok Ete Ibas ẹni tó jẹ́ First Admiral tẹ́lẹ̀ ẹni tó jẹ́ First Admiral báyìí ó ti dé ilé ìjọba ìpínlẹ̀ Rivers lẹ́nìí tí ń ṣe 20 oṣù kẹta ọdún táwa yìí. Ó ní ó balẹ̀ sí pápákọ̀ òfurufú ti Port Harcourt Omagua ní nǹkan bí dédé aago 11:30 òwúrọ̀ ó kù ìṣẹ́jú 5 kó lù nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers Olúgbénga Adépọ̀jù àti AIG ti ọlọ́pàá Zone 16 lájọ ṣe bẹ́ẹ̀ ṣe ìbápàdé láti ṣe ayẹyẹ ìkíni káàbọ̀ fún Vice Admiral náà èyí tí wọ́n mórílé ilé ìjọba tí ń bẹ ní Port Harcourt ní ìpínlẹ̀ Rivers. Níbi ó ṣe ń wọlé náà ṣe àpèjẹ kékeré láti ṣe àyẹ́sí rẹ̀. Ibẹ̀ náà ló sì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ilé ìjọba ìpínlẹ̀ Rivers ọ̀hún. Ó ní Port Harcourt táwa yìí ti tèmi títí yín ni àlàáfíà ló ń sì bá àlàáfíà náà ni yóò sì máa jọba ní ìpínlẹ̀ Rivers lápapọ̀. Ó ní òun dúpẹ́, ó ní ṣùgbọ́n ó nílò láti ṣe ìpàdé mọ̀ńkẹ́lẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ìjọba ìpínlẹ̀ Rivers ṣáájú kí ó tó di pé òun ó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní pẹrẹwu. Ó sì tún tẹ̀síwájú nàlẹ́ pé tóun bá ti ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé ọ̀hún tán òun yóò fáwọn ènìyàn náà lábọ̀ ní ti àwọn bá jáde. A ṣe àfihàn fídíò rẹ̀ ẹ̀rí máa jẹ́ mìíṣó àti ìfojú lóúnjẹ òun náà ló wà fún.
Please rise for the national anthem. Káàbọ̀ padà o. Kò sí ohun tójú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní rí nílẹ̀ yìí o. Ọmọlẹ́yìn ìgbìmọ̀ asòfin kan ní ìpínlẹ̀ Kogi ló ń pín táyà ọ̀kadà fáwọn ènìyàn gẹ́gẹ́ bí ọ̀nà ìgbàrónilágbára tọ̀dọ̀ tiẹ̀. Ìbíkúnlé Ìdòwú tó jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbá ní ìpínlẹ̀ Kogi ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ gbọ̀nà àrà yọ báyìí tó sì gbọ̀nà ọ̀tọ̀ ṣe ọ̀nà tiẹ̀ ní pẹ̀lú bí ó ṣe ń pín táyà ọ̀kadà ẹyọ kọ̀ọ̀kan fáwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó ń ṣe ní àlàyé wípé òun ṣe eléyìí fáwọn ènìyàn tó ń wá láti ẹkùn ọ̀dọ̀ wọn constituency rẹ̀ láti fi ṣe ọ̀nà ìrónilágbára fáwọn ènìyàn náà. Gẹ́gẹ́ bí fídíò ọ̀hún bó ṣe ti jáde tá a sì ṣe àfihàn rẹ̀ fún wa níṣẹ́ ní àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà náà ti kóró ojú tó ń kálukú sì ń sọ ojú ìwòye rẹ̀ lórí ìgbésẹ̀ tí Ìbíkúnlé tó gbé yìí nígbà tí wọ́n ṣe ní àlàyé pé ṣé ọ̀nà ìrónilágbára tiẹ̀ náà sì ní abirú kí lélẹ̀ ìgẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí nígbà táwọn èèyàn tí wọn ò ní ọ̀kadà tó ń pín táyà ọ̀kadà fún wọn ọ̀nà wo ló fi gbà ro wọn ní agbára ọ̀rọ̀ náà pọ̀ ẹnu mi kọ́lẹ́ ti gbọ́pọ̀lọpọ̀ rẹ̀ ẹ jẹ́ ìṣàfihàn fídíò kẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dá sí ìròyìn ọ̀hún nínú comment section kájọ máa pẹ̀kẹ́ lù ú. Congratulations. Gbé kẹ́nẹ̀ kò gbé táyà kò Lérí. etí pèlì bẹ́ẹ̀. Lékú. Ẹ máa ká o. Lésọ sí lórí. Bọ́dì alága mi. Ẹ̀sùn kó Bọ́dì ẹjọ́ kó tó wọ̀. ẹjọ́ ká ẹ máa jókòó. Kámẹ́rà lọ. Ẹjọ́ jókòó ẹjọ́. Bí mo ṣe máa bá yín ya fọ́tò. Mẹ́wàá náà pé Mẹ́wàá. Orí obìnrin ọ̀rẹ́ mi náà máa pọ̀. O wa nùgbà. Ọ̀rá ló gbà rẹ̀. Àìpẹ́ ìjẹ́ta ìdíbàbọ̀ káàbọ̀ kẹwàá. Ó ti pẹ̀wà kẹwàá. Ẹ káàbọ̀ padà. Àjọ NAFDAC ti gbẹ́sẹ̀ lé àpò ìrẹsì tí kò dín ní ọgọ́fà 120 ìtàn ni ó ti bàjẹ́ ní ìpínlẹ̀ Rivers tó sì tún jẹ́ ayédèrú. National Agency for Food and Drug Administration and Control NAFDAC èyàn àjọ tó ń rí sí ìtànjẹ àti ògùn tá ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti fi léde sójú òpó ayélujára wọn X níbi tá ti ṣe àlàyé wípé ní Port Harcourt ti ń ṣolúlu ìpínlẹ̀ Rivers ó ní àwọn ti ṣe àbẹ̀wò sáwọn ilé ìtajà kan pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń ṣe ìrẹsì náà pérúkọ wọn ní Big Ball Rice náà ni àwọn ṣe àbẹ̀wò sáwọn ilé ìtajà tó wà ní Moji Mile 3 àti Mile 1 ní Port Harcourt níbi tá ti ṣe ní àlàyé pé ilé ìtajà tí kò dín mẹ́wàá làwọn ṣe àbẹ̀wò sí tó sì rí àwọn ìrẹsì tó jẹ́ ayédèrú àtàwọn tí kò bá àgọ́ ara ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mu lẹ́yìn tí wọ́n sì gbẹ́sẹ̀ lé gbogbo wọn tí òǹkà wọn jẹ́ ọgọ́fà 120 nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní wọ́n ti kó àwọn ìrẹsì náà lọ sí ẹ̀ka ti iléeṣẹ́ NAFDAC ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n sì ṣe àlàyé sójú òpó ayélujára wọ́n ní àwọn ìrẹsì náà ó ní kò bófin mu tó sì lè ṣe ìjàmbá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ń jẹ ó ní wọ́n ń tún àwọn ìrẹsì náà rọ wọ́n sì ń da àwọn kẹ́míkà kọ̀ọ̀kan sí èyí tí ó lè ṣe àkóbá fún àgọ́ ara ẹni ó ní àwọn nǹkan tí wọ́n bá ní inú ilé ìtajà àwọn ènìyàn náà ọ̀nà ayédèrú ráìsì tó kún fọ́fọ́ àti àwọn àpò oríṣiríṣi tí wọ́n ń lò láti fi di ìrẹsì náà tó fi mọ́ máńṣíìnì ìyànnáṣọ tá fi ran ẹnu àpò òwú tán lò sítóòfù àti ẹ̀rọ amúnáwá tí ń jẹ́ jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò tiẹ̀ náà bẹ́ẹ̀ bì àkó gbogbo ẹ̀ wá ó pé pérépéré ni.
That's fake ones we carry, they are different. This one is matured, that one is shining. Are you getting me? Now they have a new method they also use. If they sell this thing now to this person, they will tell this person to gently open it from under. They will rebuy the bag back. When they fill it, they will seal it with this machine. You will not know it. You will not know again. With this. The major ones we are seeing now, we are not seeing. No, I'm just explaining to you to know. They will buy the bag from you. So this one is the original. You see, Facebook. They are all different type of rice. They are putting another rice inside the bag. You go and print bags and produce their own rice and put in all these companies' bag, deceiving the public that they are selling all these our price. They are already shown different sizes. To identify original That one is gold. You can see this gold pot. This is 1. 2. You see this seal. This is, which color is this? Sink green. Sink green. It's one of the things that. ó dá ojú ogun lé o àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ni àwọn ti ṣekú pa báńdíìtì 12 tó sì ti domi àlàáfíà ìpínlẹ̀ Benue láàmú. Ní ìjọba ìbílẹ̀ burúkú ní ìpínlẹ̀ Benue náà sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Benue Anene Sewu Eze èyí tó ṣe fáwọn oníròyìn ó ní àwọn Fúlàní darandaran náà ti jingiri nínú ìwà ìkọlù náà ṣe sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Benue ó ní àwọn ṣe bẹ́ẹ̀ kọjú ìjà sí ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 19 oṣù kẹta ọdún tí a wà yìí lẹ́yìn tí wọ́n gba ìpè pé níṣe làwọn ènìyàn náà wọ́n ṣe iṣẹ́kíṣẹ́ wọn ní agbègbè tó pè ní Agwabi àti Tombo wọ́ọ̀dù tó fi mọ́ ìjọba ìbílẹ̀ burúkú yìí ó ní kété táwọn gbọ́ ìpè náà làwọn agbófinró náà bá tamara tán sì dì hámọ́ra ogun náà lọ rí báwọn agbésùmọ̀mí Fúlàní darandaran ọ̀hún láàyè tán wà wọn kọjú ìjà síra wọn ṣe bẹ́ẹ̀ mọ̀ pé tí ẹni méjì bá kara ọ̀kan yóò tẹ̀ fún kan níṣẹ́ náà ṣekú pa àwọn 12 nínú àwọn ènìyàn náà tí wọ́n sì ní àwọn tó kù wọ́n fi ara gbọgbẹ́ púpọ̀ kó tó di wípé wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tán mórí wọgbó tán sì sá lọ ní tẹ̀fẹ̀tẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ní àlàyé pé gbogbo àwọn ohun ìjà olóró bíi ìbọn AK-47 àkàkà ìmọ̀yẹ ọ̀tá ìbọn làwọn gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún nígbà tí alukoro Anene Sewu Eze tó sì ṣe ní àlàyé pé kọmíṣánná ti fún àwọn ní ìyọ̀ǹda láti máa lo àwọn irinṣẹ́ tó gbópọn dáadáa láti lè kọjú ìjà sí àwọn oníṣẹ́ láabi tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Benue náà tó ń dà láàmú kì í sì ṣe ìròyìn lẹ́yìn kì í ṣe tàná tá a ti mọ̀ wá wípé àwọn Fúlàní darandaran wọ́n ti sọ ìpínlẹ̀ Benue ọ̀hún wọ́n ti sọ di ibùba wọn tó ti ń ṣọṣẹ́ lówùúrọ̀ lọ́sàn-án àti lálẹ́ tó sì ṣe ní àlàyé pé kò sẹ́nikẹ́ni tó wù wọ́n lọ́wọ́ wò àkàkà ìmọye ẹ̀mí ló mà ti sọnù nínú ìkọlù táwọn Fúlàní darandaran tó ń ṣe ní ìpínlẹ̀ Benue ọ̀hún ṣùgbọ́n báyìí o àwọn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Benue ni àwọn ti dé láti ṣe bẹ́ẹ̀ gbógun ti àwọn oníṣẹ́ láabi ọ̀hún táwọn yóò sì lé wọn jìnnà kúrò ní ìpínlẹ̀ náà. Ìròyìn yìí kò jù báyìí lọ fún ti àsìkò yìí pẹ̀lú bá a ṣe ṣe ní oníbelenja akínyàn wípé iṣẹ́ ọlọ́kẹ́ iṣẹ́ yìí tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú kí tí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé baba 1010 TV2 orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ ẹ kú àtàárọ̀.